àṣà pẹ̀lú kò bẹ̀rẹ̀ ọ̀nà lójìn kí Ọlọ́run bá mi dùbàrẹ̀ kí ó kú pín iṣẹ́ wa lérè ni. Mo kí gbogbo wa níbikíbi tí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá níkànnì kan tó ṣẹ̀ṣẹ̀ lálẹ́ wò kásàgbà tí a dàgbé ní jígí alára ara mi tọ́ nílé alára láíláì lágbára náà wọn bá mi dùbàrẹ̀ ara láàmà dá àní dáràn araba ní bàbá ẹ̀ńtà bálábà ògbọ́nkọ ní bàbá ròde bàbá ń ṣe bàbá fi bàbá sóde bàbá náà ni bàbá máa ṣe lọ́jọ́kọ́jọ́ nígbàkúgbà araba ní bàbá ìkànnì jígí alára náà ni bàbá. Mo kí yín káàbọ̀ níbikíbi tí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá káàkiri àgbáyé. Olúwaṣeun lóko tí èmi jẹ́ o ọlọ́gbọ́n tí ń fi ọdún ẹ̀ lánàá ẹ̀ kó tó jẹun àní ó jẹ kò jẹ́ àní ó kò mọ̀ òun fìgbà òkèlè tọ́gbà ìgèrè wò àwọn akọ́mọ̀rì tó ní kí wọ́n máa fi dọ́gba rẹ̀ tẹ́sítì ọkùnrin ṣàkàṣíkí bí ojú ẹ̀dùn abẹ́ni lórí ti ń farajì ni. Orí ètò èrò aráàlú náà lẹ́tún já sí o níkànnì àyànrán tuntun tá a pè ní jígí alára ẹ tún gbádùn wa o ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wa wípé àti ẹ̀gbìn ẹ̀rà débi pé àti ẹ̀rà tí ò lọ́wọ́ nú rárá o ìkànnì jígí alára náà ni o lórí ètò tá a pè ní èrò aráàlú o. Ẹ jẹ́ ká tẹsẹ̀ bọ́ sùn ètò lónìí ẹ jẹ́ ká ṣe bá ṣe máa ń ṣe o ká sáré lọ sí ilẹ̀ òkèèrè ká mú bí ìròyìn bíi méjì kan wá láti orílẹ̀-èdè Kenya àti orílẹ̀-èdè Ukraine. Ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Kenya? Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi kan wọ́n ní ó gba ẹ̀mí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún níbẹ̀ nígbà tí wọ́n sọ pé àwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní wọ́n gbẹ̀mí mì ó nígbà tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún tí wọ́n sọ pé ó gbé ọ̀pọ̀lọpọ̀ ilé lọ àti àwọn sáré oko lóríṣiríṣi o nígbà tí òjò alágbára yìí tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún àwọn àjọ alágbélébùú pupa tí wọ́n máa ń dòòlà àwọn ẹ̀mí ni wọ́n sọ̀rọ̀ ní wọ́n kọ́kọ́ fi ìròyìn ìṣẹ̀lẹ̀ yìí síta ní ojú òpó X wọn tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún wọ́n ní ó burú jáì sí o ní orílẹ̀-èdè ọ̀hún pàápàá jùlọ ní agbègbè kan tí wọ́n pè ní dry north abon dry north ní àìpẹ́ yìí tí wọ́n sì sọ pé ó bẹ̀rẹ̀ sí ní fa ẹ̀kún omi láwọn ilé tí ó sì gbé àwọn ilé lọ lórí ṣìíṣìí o wọ́n ní nǹkan bíi àwọn ilé tí wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó lé igba àti mẹ́rìnlélọ́gọ́ta ni wọ́n sọ pé kínní ọ̀hún ni ó ṣe àdínàgbò fún wọn tí wọ́n sì sọ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n sọ pé wọ́n jáde láyé níbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì sọ pé àwọn ohun ọ̀sìn tí wọ́n tó ẹgbẹ̀rún kan náà àwọn náà forí fa kínní ọ̀hún wọ́n ní sáré oko tí ó tó ogójì ó lé igba náà ni wọ́n sọ pé ó bàjẹ́ kọjá àlà lásìkò tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Kenya. Ẹjẹ́ ní tó sáré lọ sí orílẹ̀-èdè Ukraine báyìí ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ukraine o bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé ẹnìkan tí ń ṣe olórí agbègbè kan níbẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Enadi Chastikov ni wọ́n sọ pé wọ́n pa ò lọ́jọ́ ìbí rẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n gbé ẹ̀bùn kan tí wọ́n ń pè ní kíní gbùgbùtù kan tí wọ́n ń pè ní grenade tí wọ́n sọ pé wọ́n fún gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ bí ẹ̀ tó ń sì mọ̀ ní tiẹ̀ wọ́n sọ pé ẹni tó tiẹ̀ jẹ́ ọmọkùnrin tí ń ṣe ọmọ ọdún mẹ́tàlá arákùnrin ọ̀hún wọ́n ní òun náà wọ́n ní ó ṣèṣe kọjá àlà lásìkò tí ìdúnbà àwọn grenade ọ̀hún tí ó ṣẹlẹ̀ o
wọ́n ní kíní ọ̀hún gbẹ̀mí arákùnrin nígbà tí ó ń fi ẹ̀bùn ọ̀hún tí ó fi yan ọmọ rẹ̀ tí àwọn méjèèjì sì ló ń yiri ẹ̀wò ní ọjọ́ ajé àná ní orílẹ̀-èdè Ukraine. Wọ́n ní arákùnrin ọ̀hún tí ń ṣe ẹni ọdún mọ́kàndínlógójì ẹni wọ́n sọ pé ó padà sílé o pẹ̀lú ẹ̀bùn ọ̀hún tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n fún látàrí ọjọ́ ìbí rẹ̀ tí ó ń ṣe o tí wọ́n sọ pé kíní ọ̀hún ó ní kíní orúbútú kan tí wọ́n sọ pé grenade náà ni kíní tó máa ń dúgbà wọn náà pé grenade. Wọ́n sọ pé ọmọ rẹ̀ ló kọ́kọ́ fún pé kó kọ́kọ́ bá wọn kíní. Wọ́n ní ibi tí ọmọ yẹn ti ń ṣí tí ò lè ṣí dáadáa ni bàbá ìwà gbà lọ́wọ́ ẹ̀ níbi tí bàbá ti wá ṣí kíní ọ̀hún ní ìdúgbà wọn grenade ọ̀hún tí ó ti ṣẹlẹ̀ tí ó sì gba ẹ̀mí bàbá yìí tí ọmọ rẹ̀ náà tí ó sì farapa yànnàyànnà lọ́jọ́ ìbí ẹni tí ń ṣe major ní orílẹ̀-èdè Ukraine ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Enadi Yakov ní orílẹ̀-èdè Ukraine. Ní báyìí ẹ jẹ́ ká wá padà wá sílé ní orílẹ̀-èdè wa Nàìjíríà ká wá gbọ́ èrò àwọn aráàlú lórí ká wá gbọ́ èrò àwọn aráàlú lórí ohun tí a tún mú lọ sóde lẹ́ni. Ǹjẹ́ kí ni tí àwọn aráàlú tí wọ́n tún sọ èrò wọn lé lórí ètò èrò aráàlú lónìí? Àwọn aráàlú sọ̀rọ̀ lórí ìtàkùrọ̀gàn kan tí ó ń ṣẹlẹ̀ látàrí ìpàdé oníròyìn kan tí ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour tí ó sọ pàápàá bó ṣe bí ó ti fi àìdùnnú rẹ̀ hàn tí ó sọ pé ilé ẹjọ́ pé ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ó ní wọ́n ti já wa kulẹ̀ pé wọ́n ti já àwọn orílẹ̀‐èdè yìí kulẹ̀ wípé ewu ńlá ti wà ní ẹ̀ka ètò ìdájọ́ wa lórílẹ̀‐èdè yìí. Lórí ọ̀rọ̀ yìí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress náà àti iléeṣẹ́ ààrẹ wọ́n ti ń tako Peter Obi lórí ọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ Peter Obi sọ̀rọ̀ ó sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti fara kásá àìní ìdájọ́ òdodo lẹ́ka ètò ìdájọ́ wa lórílẹ̀-èdè yìí. Lórí ọ̀rọ̀ yìí àwọn Nàìjíríà wọ́n sọ èrò wọn lórí ṣìríṣì láǹfààní àti gbọ́ tí a bá dé abala wọn. Bákan náà tako ohun tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sọ wípé àwọn agbègbè kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ àwọn ilé ìtura kan wọ́n ní ó ṣòro dé sí o nígbà tí wọ́n sọ fáwọn ọmọ orílẹ̀-èdè wọn wípé bẹ́ẹ̀ bá lọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ilé ìtura tó bá ti ṣe bọ̀gìnìbọ̀gìnì ẹ̀mọ́ níbẹ̀. Lórí ọ̀rọ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá sọ̀rọ̀ wípé gbogbo ìdẹ́rùbà àti ìdáyàfóni tí ẹ fi ń kan tí ẹ ń dá sílẹ̀ lọ́kàn àwọn èèyàn pé ẹ mọ́ ṣe gbogbo ilé mọ́ pé àwọn ọmọ tí ẹ ṣe gbogbo ilé fún wọn pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ wọ́n ó ṣe nǹkan gbọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà náà ṣe lásìkò yìí gbogbo ìlà ìlò lánàkó òjòjò ìbẹ̀rù gbogbo ṣé gbogbo ẹ̀ ṣáà lè sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ṣó ṣèlú pé láǹfààní àti gbọ́ ìlú àwọn aráàlú tí a bá dé abala wọn. Bákan náà lórí ìgbésẹ̀ kan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé láìpẹ́ yìí níbi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ máa fún àwọn òṣìṣẹ́ ìjọba ní wage award irú ẹ̀ náà ó ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tóun náà tí ó gbé bíi ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ fún oṣù mẹ́fà gbáko. Lórí ọ̀rọ̀ yìí òun náà wọ́n fẹ́ ká sọ èrò káwọn aráàlú òun làwọn aráàlú sọ èrò wọn sí tí ẹ̀yin náà sì láǹfààní lé láti fi èrò ọkàn tí náà sí comment section yìí níbi tí lórí palliative yìí fóṣù mẹ́fà péré 25,000 tàbá ní àká gbogbo rẹ̀ pọ̀ ẹ̀yin mathematician ẹ̀yin náà tí wọ́n yẹn tí gbogbo rẹ̀ ò dé bá wọn. Ǹjẹ́ a lè sọ pé eléyìí ṣé a lè sọ pé yóò tán ṣòro wa láàrin oṣù mẹ́fà nǹkan ṣé òṣìṣẹ́ ìjọba àpapọ̀ nìkan lórí ń ta látàrí bí wọ́n ṣe yọ subsidy ni? Àwọn èèyàn sọ wọ́n tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ sílẹ̀ o lórí ètò èrò aráàlú fún tòní ẹni àǹfààní àti gbọ́ tí a bá dé abala ọ̀hún o. Kò jẹ́ bí ó ti jẹ́ kò jẹ́ bó ti lóun jẹ́ ẹ jẹ́ ká wá lọ sí abala tó kàn báyìí ní abala tí a ti máa gbọ́ èrò tí a ti máa gbọ́ kókó àti kẹtẹpẹ tí ó ṣe ọ̀nù àwọn ìwé ìròyìn tí ó jáde lórí ètò èrò aráàlú fún tòní. Olúwaṣe lórúkọ tí èmi ń jẹ́ o Adeoye lórúkọ bàbá tí ó bí èmi lọ́mọ. Ìkànnì Jígí Alára náà ni ẹ ti láǹfààní àti gbọ́ wa ẹ máa bá a kálọ̀ à ń padà bọ̀. Láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. Èrò aráyé lónìí. Bọ́ọ̀lù báyọ̀ lókè àgàdà ní àtúndé o. Èrò aráyé lónìí.
ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ṣé wọ́n gbọ́ ṣọ́ńtẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ṣọ́ńtẹ́tì ṣé wọ́n gbọ́ ṣọ́ńgbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dáná ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá ta bá ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dáná ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá ta bá ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe kọ́ńtà ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kọ káyé lọ́lẹ́ ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò aráyé lónìí. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté aṣáájú ọ̀pẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kọ káyé lọ́lẹ́ ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò aráyé lónìí. láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. èrò aráyé lónìí. bóun bá yọ lókè àkàbàrí ẹgbọ́ o. èrò aráyé lónìí. ẹ tún jẹ́ máa kí wa káàbọ̀ sí abala yìí náà ni a wà ní abala orí ètò tí a pè ní ètò èrò aráàlú ní ìkànnì tí ó ti pè á tó ti paradà báyìí tí a dàgbò ní Jígí Alára lórí ètò lónìí ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wa wípé àwọn ọ̀tí ẹ̀ kí ń hèrà débi pé á ti hèrà tí ò lọ́wọ́ nú rárá. a ní ìwé ìròyìn méjì gbàǹkọ lónìí tí a ti máa mú àwọn kókó àti kẹtẹpẹ tí ó jẹyọ lónìí tí ń ṣe ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2023 wá sí létí ní kọ̀ọ̀kan ìjèjì. ìwé ìròyìn The Punch wà lọ́wọ́ mi níbí bákan náà mo tún ní ìwé ìròyìn Nigerian Tribune ẹkúkú mọ̀ pé ìwé ìròyìn pọ̀ tó ń jáde lójoojúmọ́ ṣùgbọ́n àwa ní kí a fi ìwé ìròyìn méjì gbòógì kan kí a fi ṣe aṣojú àwọn ìwé ìròyìn tó kù torí ẹ̀ náà ni a ṣe ní ká mú àwọn ìwé ìròyìn méjì wá ká sì ka àwọn kókó tí ó jẹyọ ní ojú ewé àwọn ìwé ìròyìn ọ̀wá sí etí ìgbà àti ojú òrìn ní kọ̀ọ̀kan ìjèjì. nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí àkọlé kan gbàgàdà ni wọ́n kọ àkọlé ọ̀hún níbi tí wọ́n ti kọ ọ̀rọ̀ nípa ètò ìdìbò tí ó wáyé láwọn ìpínlẹ̀ kan láìpẹ́ yìí pàápàá jùlọ èyí tí ó wáyé nínú oṣù kọkànlá yìí àwọn ìdìbò tí wọ́n ń pè ní off season poll àwọn ìdìbò tó jẹ́ pé òun ò wá lásìkò tí ó yẹ kó wá ń tiẹ̀ lórí ètò ìdìbò yìí tí ó wáyé láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Imo Bayelsa wọ́n ní àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá ni wọ́n ti jẹ́jẹ́ wípé àwọn ò gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ẹnikẹ́ni tó bá gbà á lérò wípé òun fẹ́ kópa nínú bí wọ́n ṣe máa jí àpótí ìdìbò gbé lóríṣiríṣi o. bákan náà àwọn ìsọ̀gbè ìròyìn kan náà tó wà tí ó tún so mọ́ ìròyìn ọ̀hún níbi tí wọ́n ti sọ pé àwọn ikọ̀ elétò ààbò àwọn tí wọ́n ṣe gbòógì nínú ikọ̀ elétò ààbò náà ni wọ́n ti sọ pé àwọn náà ti ṣe kìlọ̀kìlọ̀ wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ pé ọ̀fọ́n ò gbọ́dọ̀ fèrú nọ́gbà tí ó bá ti di àsìkò ètò ìdìbò ọ̀hún. bákan náà ni wọ́n sọ pé 1,750 àwọn agbófinró ni wọ́n ti kó jáde o fún ètò ìdìbò ọ̀hún tí ó máa wáyé ní ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Bayelsa níbi àwọn ètò ìdìbò gómìnà tí ó fẹ́ wáyé ní àwọn ìpínlẹ̀ náà láìpẹ́ yìí. bákan náà ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí òun náà ti sọ pé ètò ààbò tí ó gbógun yóò wà láwọn ibi tí wọ́n bá ti ń ṣe àkójọpọ̀ àwọn ìdìbò ọ̀hún ní kọ̀ọ̀kan ìjèjì. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí àwọn náà tún jẹ́jẹ́ o wípé àwọn ò ní fi igbá kan bọ̀ kan nínú tí àwọn bá ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò ọ̀hún.
nínú ìwé ìròyìn The Punch náà ni mo ti rí àkọlé ọ̀hún tí wọ́n kọ gbàgàdà níbẹ̀. bákan náà ìròyìn kan náà tún wà ó ní apá òkè nínú ìwé ìròyìn The Punch náà ni níbi tí àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ yìí ni wọ́n ti sọ pé àwọn náà ti ṣe kíni o àwọn ìgbẹ́jọ́ kan tó wáyé látàrí àwọn èèyàn kan tí wọ́n sọ pé wọ́n lu òfin ìdìbò láwọn ìdìbò tí a ti ṣe kọjá o tó bá ní kàn ká ní kọ̀ọ̀kan ìjèjì wọ́n ní àwọn ẹ̀sùn ó dín ní mẹ́tàdínnígba àwọn offenders lóríṣiríṣi ìgbẹ́jọ́ wọn tó yẹ kó wáyé wọ́n ní àjọ tó ń ṣe kò kárí ìdìbò náà ni wọ́n sọ pé wọ́n ti jẹ́ kí kíní ọ̀hún kí ó wáyé o lápàsàlẹ̀ nínú ìwé ìròyìn The Punch tó náà jáde fún òní ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2023 níbẹ̀ náà ni mo tún rí o àkọlé lẹ́yìn náà tí wọ́n kọ wípé ilé ẹjọ́ ti kọ ìgbẹ́jọ́ kan tí àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo tí wọ́n fẹ́ ṣe tako igbákejì gómìnà Lucky Ayédàtiwa ní ìpínlẹ̀ Ondo ọ̀hún nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn ọ̀hún. bákan náà ní ìpínlẹ̀ Èkó wọ́n ní ó jọ pé ara wọn dé àwọn ará ìpínlẹ̀ Èkó báyìí o látàrí bí wọ́n ṣe sọ pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n ti ṣe kíni o wọ́n ti gé owó tí àwọn tí wọ́n wọ ọkọ̀ bọ̀gìnì BRT yóò máa san wọ́n ní wọ́n ti gé kéré sí pẹ̀lú ìdá 15 nínú ọgọ́rùn-ún wọ́n ní lẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wọ ọkọ̀ èrò ọ̀hún tí wọ́n fi gbé ta síta wípé kí ni tó dé owó táwọn san ló pọ̀ tó báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ti wá ran àwọn aráàlú lọ́wọ́ ń bẹ̀ ẹ jẹ́ káwa náà máa kí ìjọba ìpínlẹ̀ Èkó nínú ìwé ìròyìn The Punch náà ni mo tún ti rí ìròyìn eléyìí o níbi tí àjọ EFCC níbi tí wọ́n ti sọ pé wọ́n kọ̀ láti mú ẹni tí ń ṣe gómìnà báńkì àgbà lẹ́wà yìí tẹ́lẹ̀ Godwin Emefiele wọ́n ní wọ́n kọ̀ àti mú bàbá wá sí ilé ẹjọ́ níbi ìgbẹ́jọ́ kan tí ó wáyé lánàá ní ìlú Àbújá o àjọ tó rí sí ìwà àbàjẹ́ lórí ọrọ̀ ajé àti àwọn ẹ̀sùn míì Economic and Financial Crime Commission lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ni wọ́n ti kùnà láti mú ẹni tí ń ṣe gómìnà báńkì àgbà lẹ́wà Godwin Emefiele wá sí ilé ẹjọ́ wọ́n sì ní èyí tako ìbéèrè ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sí ìlú Àbújá tí wọ́n ń béèrè fún lọ́jọ́ Àlàmísì tí ó kọjá yìí níbi tí wọ́n ti pa láṣẹ fún àjọ náà láti tú sílẹ̀ ní àhámọ́ tàbí kí wọ́n gbé wá sí ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́ fún gbígba béèlì rẹ̀ wọ́n ní níbi ìgbẹ́jọ́ náà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí gómìnà tẹ́lẹ̀ fún báńkì àgbà lẹ́wà náà wọ́n ní kò wà ní àyíká ilé ẹjọ́ bí ó ti yẹ kó wà ẹni tí ń ṣe agbẹjọ́rò fún Emefiele Matthew Bukar tí wá fi ẹ̀sùn kan àjọ EFCC o wípé wọ́n tàpá sí àṣẹ ilé ẹjọ́ wọ́n ní ṣe wọ́n ní ìsọ̀rọ̀ ní ìgbésí ìsúnkúsí ní ìgbésẹ̀ gangan ẹni tí ń ṣe agbẹjọ́rò àjọ EFCC Farouk Abdullahi sọ wípé wọ́n pa àṣẹ yìí o fún àjọ EFCC ó tún wá ní kò sí òtítọ́ nínú àhesọ ọ̀rọ̀ kan wípé gómìnà báńkì àpapọ̀ lẹ́wà tẹ́lẹ̀ náà pé ó ti lo 100 ọjọ́ ní àkàtà àjọ EFCC ó wá ní bí àjọ náà kò ṣe tẹ̀lé àṣẹ náà kì í ṣe wípé wọ́n kọtí ọ̀gbọ́n wípé wọ́n náà kọtí ọ̀gbọ́n sí ohun tí ó yẹ kí wọ́n ṣe ni o nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí náà tún wà tí mi gbọdọ̀ má kà ó tó ní ṣe pẹ̀lú ohun tí ó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n ti ń kọ́ nípa iṣẹ́ olùkọ́ tí ó wà ní ìpínlẹ̀ Ògùn TASUED wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ni wọ́n fárígá o tí wọ́n sì fẹ̀hónú hàn lóríṣiríṣi lórí àfikún tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà tí wọ́n fi kún owó ilé ìwé wọn àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Táíṣọ́láàrin University of Education tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ajé àná ni wọ́n kóra wọn jọ láti fi àìdùnnú wọn hàn sí àfikún tí àwọn aláṣẹ ilé ìwé náà kéde wípé ó ti gun owó ilé ìwé wọn fún sáà ètò ẹ̀kọ́ 2023-2024 wọ́n ní àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà ni wọ́n gbé owó náà sókè fún àwọn akẹ́kọ̀ọ́ tuntun lẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa iṣẹ́ olùkọ́ wọ́n gbé láti 76,500 naira sí 230,000 naira àti láti 76,500 naira sí 180,000 naira fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà nílé ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ wọ́n tún wá ní àwọn akẹ́kọ̀ọ́ tuntun tí wọ́n ò sí ní ẹ̀ka tí wọ́n ti ń kọ́ iṣẹ́ olùkọ́ tí wọ́n ṣe pure courses ní tiwọn wọ́n ní àwọn yóò máa san wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn máa san 240,000 naira báyìí owó tí ó sì jẹ́ pé owó tí wọ́n san tẹ́lẹ̀ ó jẹ́ 80,500 naira àti 90,500 naira
tí wọ́n san tẹ́lẹ̀ nígbà tí wọ́n tún ṣe àfikún owó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà nílé ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ táwọn náà ṣe pure courses náà ẹ̀wọ̀n ni wọ́n ṣe àfikún ẹ̀ láti 80,500 naira àti 90,500 naira sí 190,000 naira. Ìgbésẹ̀ yìí ló wà fà ó tí àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n fi kóra wọn jọ ṣe ìwọ́de tí àwọn akẹ́kọ̀ọ́ náà fárígá lóríṣiríṣi tí wọ́n sì ń gbé onírúurú àkọlé kiri lọ sí àwọn ibi tí ó ṣe pàtàkì nínú ilé ẹ̀kọ́ náà. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí o. Ẹgbẹ́ sáré tún bá sáré já eléyìí sí yín létí o lórí ọ̀rọ̀ tí Obi ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ohun tí Obi sọ lánàá lórí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ Supreme. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ni ó ti bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí o léyìí tí ó fi di ìjáwé olúborí ààrẹ Bọ́lá Tinubu múlẹ̀ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Obi sọ wípé òun rí ìdájọ́ náà bí èyí tí ó kún fún awuyewuye àti ìjákulẹ̀ nínú ọ̀rọ̀ tí iléeṣẹ́ ààrẹ fi fèsì sí sí ọ̀rọ̀ tí Obi sọ yìí. Iléeṣẹ́ ààrẹ sọ kùnbákùngbé ọ̀rọ̀ sí Obi o tí wọ́n sì ṣe àpèjúwe ọ̀rọ̀ tí ó sọ bí ẹni tí ó ń sọ̀rọ̀ tí kò mọ ọjọ́ ọjà tí gbogbo ohun tí ó wà ní ọpọlọ rẹ̀ kò ju kí ó tan àwọn ọmọ orílẹ̀-èdè yìí jẹ pẹ̀lú irọ́ funfun báláwú àti àrékérekè. Nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tòní ni mo ti rí ìròyìn eléyìí. Ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo tún ti fẹ́ mú àwọn àkọlé tí òun náà tún jẹyọ níbẹ̀ wá o. Àkọlé kan gbàgàdà tí mo tún rí nínú ìwé ìròyìn Nigerian Tribune tó náà tó tún jáde fún tòní lórí ètò ìdìbò tí ó wáyé láìpẹ́ náà. Wọ́n ní àwọn ọlọ́pàá tí wọ́n tó 1,40 tí wọ́n mọ̀ ṣiṣẹ́ fún àwọn agbófinró náà ni wọ́n sọ pé wọ́n ti wà ní sẹpẹ́ o fún àwọn ètò ìdìbò náà tí ó wáyé ní ìpínlẹ̀ Kogi láìpẹ́ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún wá sọ̀rọ̀ nípasẹ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹnikẹ́ni tí ó bá ń gbìmọ̀ràn àti ṣe ohun tí ó kù díẹ̀ káàtó níbi ìdìbò ọ̀hún wọ́n ní yóò fi mú kó ata òfin o. Wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Bayelsa náà. Bákan náà iléeṣẹ́ tó ń ṣe kò kárí ètò ìdìbò náà àwọn náà ní àwọn ti wà ní kíkẹ́ bí ìbọn fún ètò ìdìbò ọ̀hún tí ó máa wáyé láìpẹ́ yìí o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀hún ìròyìn kan náà tún wà ń bẹ̀ níbi tí wọ́n sọ pé ilé ẹjọ́ ni wọ́n ti ta àjọ tí ó ń rí sí àwọn àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè yìí ní owó ìtanràn kan tí ń ṣe mílíọ̀nù 5 náírà látàrí bí wọ́n ṣe sọ pé ayédèrú ìwé ẹ̀rí ni gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah tí ó ń gbé kiri. Wọ́n ní kì í ṣe ojúlówó pé ayédèrú ni o. Ilé ẹjọ́ ti wá pé àjọ náà lẹ́jọ́ tí wọ́n sì ta wọ́n lójì mílíọ̀nù 5 náírà. Bákan náà ni wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ní báyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé ìgbésẹ̀ láti mú àdínkù bá orí títa tí yóò máa ta àwọn òṣìṣẹ́ látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti ṣe fa owó ìrànwọ́ yọ lórí epo rọ̀bì. Wọ́n ní ní báyìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àgbékalẹ̀ kan owó kan tí ó tó bí 15,000 náírà tí wọ́n pè ní wage award tí wọ́n mọ̀ fún àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ ní ìgbọ̀n tó ń ṣiṣẹ́ lágbọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mọ̀ gbà fún oṣù 6 tí wọ́n sì sọ pé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ti fẹ̀yìntì àwọn mọ̀ gba 15,000 ní tiwọn fún oṣù 6 gbàpò. Nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn ọ̀hún o. Bákan náà ìjọba àpapọ̀ ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ kan lórí àgbéjáde kan tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sọ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kò tọ̀nà lásìkò yìí ò bá pàjùlọ àwọn ilé ìtura kan wípé àwọn ọmọ ìlú wọn tí wọ́n bá wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà kan yẹra fáwọn ilé ìtura ọ̀hún. Ìjọba àpapọ̀ ti wá sọ̀rọ̀ wípé ìmọ̀ràn tí wọ́n ń gbà àwọn èèyàn yìí pé ó kàn dẹ́rù bà àwọn èèyàn lásán ni wípé kò sí ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà wípé àlàáfíà ń jọba lórílẹ̀-èdè yìí o. Nínú ìwé ìròyìn Nigeria Tribune náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Bákan náà wọ́n ní ilé ẹjọ́ ni wọ́n ti pa láṣẹ o fún àjọ EFCC wípé kí wọ́n ṣe kíni o kí wọ́n yálà kí wọ́n fi Emefiele sílẹ̀ ni o tàbí
kí wọ́n mú wá sí ilé ẹjọ́ ní ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tí a wà yìí o. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Bákan náà ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigerian Tribune níbi tí eléyìí náà tún wáyé o látàrí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí lórí ìdìbò ààrẹ tí a ṣe kọjá lórílẹ̀‐èdè yìí náà ni o. Wọ́n ní Peter Obi kọ̀ o láti kí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀‐èdè yìí kú oríire o. Ó sì sọ̀rọ̀ wípé ètò ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ò pé tiẹ̀ ti bá o wípé ó ti fọ̀kọ́ gúnṣó ní àsìkò yìí o. Lórí ẹ̀hónú rẹ̀ ìyẹn lórí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí lẹ́yìn tí ó fi di ìjáwé olúborí ààrẹ Bọ́lá Tinubu múlẹ̀ bí ẹni tí ó perégedé nínú ìdìbò ààrẹ tí a dì kọjá lọ lórílẹ̀‐èdè yìí. Ẹni tí ń ṣe olùdíje sí ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour nínú ìdìbò ààrẹ tí ó kọjá lọ lórílẹ̀‐èdè yìí Peter Obi ni ó ti sọ yanya wípé ìṣèjọba àwarawa orílẹ̀‐èdè yìí ti wà nínú ìnira ńlá látàrí ìgbẹ́jọ́ ilé ẹjọ́ tó ga jùlọ náà. Peter Obi sọ wípé ìgbẹ́jọ́ ilé ẹjọ́ náà tako ẹ̀rí bàǹtàbàǹtà tí ó ṣe àfihàn màkàrú ìbò àpádé àbídé àti àwọn kùdìẹ̀kudiẹ kan tí ó wáyé lásìkò ètò ìdìbò náà. Ó ṣe àfikún wípé ilé ẹjọ́ tó ga jùlọ náà ti fi ìdí àwọn tí kò tọ́ kan múlẹ̀ o ní àwùjọ wa lẹ́yìn tí ó ti bẹ̀rẹ̀ báyìí láti inú ilé ẹjọ́. Peter Obi ló sọ̀rọ̀ yìí o lásìkò ìpàdé oníròyìn kan tí ó wáyé nílùú Àbújá lọ́jọ́ Ajé àná. Ó ní ìdájọ́ náà ti mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí kò sì ní jẹ́ kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé kankan nínú ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí mọ́. Nínú gbọ́dọ̀ yìí Nigerian Tribune náà ni mo ti rí ìròyìn eléyìí lónìí. Bákan náà wọ́n ní èèyàn mẹ́ta ni wọ́n sọ pé wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o níbi tí wọ́n ti sọ pé iná jó olú iléeṣẹ́ orílẹ̀-èdè Canada kan tí ó wà ní ìlú Àbújá Canadian Embassy. Kò dín ní èèyàn mẹ́ta o tí wọ́n sọ pé wọ́n gba ìkójẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra níbi ìjàmbá iná kan tí ó ṣàdédé ṣẹ́yọ ní olú iléeṣẹ́ tí ó ń ṣojú orílẹ̀-èdè Canada lórílẹ̀-èdè yìí nílùú Àbújá lọ́sàn-án ọjọ́ Ajé àná òde yìí. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ sọ wípé ṣàdédé ni iná alágbára náà ṣẹ́yọ láti ibi ẹ̀rọ amúnáwá iléeṣẹ́ náà tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́ léyìí tí ó sì gba ẹ̀mí mẹ́ta lára àwọn òṣìṣẹ́ tí ó ń ṣiṣẹ́ lẹ́ka amúnáwá náà tí orí sì kó ọ̀kan yọ nínú àwọn òṣìṣẹ́ náà pẹ̀lú bí ó ṣe gba orí òrùlé sàásálà fún ẹ̀mí rẹ̀. Wọ́n ní abẹ́ àwọn igi tí ó wà nínú ọgbà náà ni wọ́n fi ṣe ibi ìsádi fún àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ náà lójúnà àti dóòlà ẹ̀mí wọn tí wọ́n sì lu ọkọ̀ ambulance náà láti kó wọn ló ti kó àwọn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ náà lọ sí ibòmíì. Nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní náà ni mo ti rí ìròyìn eléyìí o. Ẹ jẹ́ kí a máa tàtàrí àtàlẹ̀ sí abala tí ó kàn, ìyẹn abala tí a ti máa gbọ́ èrò àwọn aráàlú lórí ètò èrò aráàlú fún tòní. Olúwaṣẹ́ lórúkọ tí èmi jẹ́ o, Adeoye lórúkọ bàbá tó bí èmi lọ́mọ. À ń padà bọ̀, à ń tẹ̀síwájú lórí ètò. Ẹ ṣeun. Níwọ̀n bá òye tèmi lọ́dọ̀ àwọn náà bá ń fi etí àti òye gbé gbogbo ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ fi dé ibi tó parí. Èmi ò rò pé ẹnìkankan wọ́n nídìí láti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, but at the same time opinion ló sọ pé ṣe lẹ́yìn àti ṣe sí opinion because tẹ́ ẹ̀ bá tara lé lọ́kọ̀ kò lè rà lọ́wọ́ tó wáyé torí pé òun sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó láwọn PDP tí àwọn alẹ́ náà gbà fọ́ lọ́hùn wọ́n sọ̀rọ̀ òun ó react against the Supreme Court judgment ó jẹ́ pé àwọn ẹgbẹ́ tó jẹ́ majority party ẹgbẹ́ tó ṣèjọba àwọn náà tako yóò gbẹ́ lọ èmi ò rò pé ó nídìí láti react to that extent because ní àgbáyé gbogbo àwọn ìlú òkú tó ń wò wá gẹ́gẹ́ bí olùgbé Nàìjíríà náà kan jẹ́ àwòkọ́ṣe ní Áfíríkà àti ní Black Race pẹ̀lú tó sọ yẹn àwọn
continent yòókù àbí orílẹ̀-èdè wọn máa wò pé gbàgbà àti ìmọ̀ tá à ń ṣe nípa pé ẹnìkan náà tó gbẹ́jọ́ lọ ó ń tako ìdájọ́ ilé ẹjọ́ normally kì í ṣe ẹran wọn gbé lọ ilé ẹjọ́ gèrè ẹ̀ṣẹ̀ yẹ wọ́n tó ti ṣe gbìyànjú láti gbẹ́jọ́ lọ sí court tó dẹ̀ ti rí outcome ìdájọ́ nígbà tí wọ́n parí ẹ̀ ó yẹ kó gba gbogbo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kó sọ̀rọ̀ tó mí ní èrò tèmi ni ó yẹ kó sọ̀rọ̀ tó rí èrò bẹ́yẹn ó yẹ kó sọ ó yẹ kó gbà pé ọ̀dà òkú ìdájọ́ pé òun ṣó pé wọ́n ṣìtò àgbé òun gbẹ́jọ́ lọ ní gbé gbèsè yẹn nìkan lè lórí pé ó yẹ kó gbà pé òun ti gbé tó yẹ kó òun ṣe ìgbà pé nọ́mbà tì ìgbà tó yẹ kéèyàn ṣe ní tẹ́yìn bá rí tí ò tẹ́ lọ láti mọ wá tako ìdájọ́ ìyẹ kó ilé ní ti tèmi láti tá a bá wò nítòótọ́ Nàìjíríà especially ní north side insecurity wà insurgency wà dáadáa but ní ìsìn ẹnu bàtí Tinubu dẹ̀ kéde kó bẹ́ẹ̀ tó ní kó jẹ́ ìyàwó àbíké àfi bẹ́ẹ̀ gbọ́ reaction Boko Haram ní north east àti bandits ní north àbí kí wọ́n gbé wọn ṣe bandits náà ní north west òfin bẹ́ẹ̀ dàbí mọ́ lọ́jọ́ gbogbo ẹ̀ lọ àwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà wọ́n ní nígbà pé ní security ní ju security in place wọ́n láwọn kan tábìlì bí wọ́n dẹ̀ máa ń tán lọ ní gbogbo orílẹ̀-èdè ìwọ̀kan ọ̀gá irú CNN bí òye ní sọ́dọ̀ tí wọ́n bá rí tòmí wọn lè wí tó bá tí wọ́n sọ ìbí ẹ̀lẹ́bí gbogbo ní tí wọ́n sọ kò rí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ bọ̀ ní sáìdì tí wọ́n ń bì alẹ́ ní ìbílẹ̀ sí tó jọmọ́ bẹ́ẹ̀ bọ̀ ní nọ́ọ̀tì bàtí àwọn kan tó jọmọ́ ní tí US sọ wà dáadáa ọ̀rọ̀ ibùgá àwọn south east ní àbẹ́gbọ̀ ọ̀rọ̀ àwọn kìnnì gan wọn Biafra gan lọ títí nínú pépà o ní àwọn bẹ̀rẹ̀ ní ti aṣọ tó ṣẹlẹ̀ lọ títí kò ní bá pé bí wọ́n ṣe ní àwọn onílọ bí iṣẹ́ ń jọ Monday o kìnnì gan kìnnì gan káwọn èèyàn má jáde ń jọ Monday ní o pé wọ́n ṣe máa nínú bíi 3 to 4 months sẹ́yìn but US náà rí sọ torí kò sẹ́ni tí ó wà tí ó bẹ̀ jẹ́ kó máa lú ẹ̀ ó wà ní ibòmí even within the country wọn káwọn lórílẹ̀-èdè wọn kankan ní problem pàwọn tí a kì í fẹ́ ẹni gbà táwọn ọmọ ló bá wà wọn kì í fẹ́ yíbo kò jẹ́ ìlú wọn dé complex pé wọ́n wà láàrin Africa wọ́n máa sábà wọ́n àwọn ìbàdúrà ju other country bíi UK Germany France yàtọ̀ US ní sábà máa ń sọ nǹkan bẹ́ẹ̀ dáadáa lórí fáwọn ọmọ country ọdún ibùdó gan gbàgbé wọn ni wọ́n sọ ní pé Nàìjíríà general south west ọjà máa ń gbẹ́lẹ́ lọ bí àwọn south pé 18 states 19 states 20 states wọ́n dẹ̀ sábà máa ń mention all the states in the north pé bóyá south west ìbàdúgbò àti àwọn east kankan àti south àti ká máa àwọn èèyàn mọ̀ lọ́bẹ̀ wọ́n máa sábà sọ dáadáa with time us sábà máa ń ṣe nígbà bẹ́ẹ̀ ní tó dẹ̀ dáa ni láti jẹ́ pé ọmọ orílẹ̀-èdè mọ ibi tó yẹ kó rìn sí àti tó yẹ kó nípa information gbọ́dọ̀ máa wà fẹ́rẹ́ àtàlàtì ní àmọ́ ṣàkíyèsí ní gbogbo wọ́n rí sọ nípa kíkìṣe lọ́jọ́ òru àkàrẹ́ tó wọn bá òye tèmi wọ́n ní palliative bí tí wọ́n ń lò ní hospital ní bí òyìnbó tá a lè relate mọ́ medical aspect ni pé bí ẹni tó ti fẹ́ kú níbi oṣù kan káwọn lè jẹ́ kẹ́mi ẹ̀ di oṣù mẹ́ta àbóṣù mẹ́rin òní palliative sódà kì í ṣe nǹkan tó jẹ́ pé ó wà permanent láti jẹ́ kí problem ọrọ̀ ajé this economic situation of things kó lọ bọ̀ láti jẹ́ pé káwọn èèyàn ní fínísì pé àánú tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ àbí àánú tẹ́lẹ̀ àlọ́wọ́ tẹ́lẹ̀ àwọn níbi 15 naira lọ́wọ́ ní ìsìsọ́dà nǹkan ó fi yàtọ̀ díẹ̀ kéde pé gbogbo bí nǹkan ṣe wọ́n bí nǹkan ṣe rí yóò jẹ́ kó sọ́ọ̀bù ìgbà tí ó ṣe pé wọ́n control economy generally wíwá lórí látọ̀rọ̀ dollar látọ̀rọ̀ price control àtàwọn nǹkan inflation kì í ṣe pé ìyẹn ni wọ́n ṣe nǹkan tó kàn jẹ́ pé bí káàkà ní atẹ́gùn ó kàn fẹ́ síyàn díẹ̀ kí ó wà nílùú ara fi tù díẹ̀ òní palliative kì í ṣe nǹkan tó yẹ pé tó ká ní eradicate àbí stop láti wọ́n jẹ́ kí a ní finish ọrọ̀ ajé tó bẹ́ rice ní ìsìn kó jẹ́ pé lórí rice bí kí ni wọ́n gbé subsidy tó bẹ́ àwọn já wálẹ̀ bí rice wà ní 2000 ní ìsìn ká já wá bí 1000 èyí ṣe pé bí irú yẹn kí price wálẹ̀
kì í ṣe ìdí ẹ̀rọ rà lẹ́nu ẹ̀ máa fi palliative rà òyò kàmá pọ̀ ní bóyá 50,000 lọ́tẹ̀lẹ̀ wọ́n fún láti ṣáná 10,000 ó ní 7,000 ìyẹn ṣe tó jẹ́ pé kí nǹkan padà sí kú yàtọ̀ kí nǹkan ní yàtọ̀ díẹ̀ sódà kì í ṣe solution láti lè gbé ó yẹ kó ṣe yìí náà bóyá 35 wọn náà jọ sọ náà ni wọn náà jọ bẹ̀rẹ̀ bọ́ ó kéré 25 wọn náà kàn ti jọ fara mọ́ 25 kò tó wá ṣe pé tó lọ títí 6 months dábàá tiẹ̀ ní bóyá tó lọ láì dọ́tún yàtọ̀ tó ní ẹ̀ tó jẹ́ ká sọ ní 40 àbí 35 kì í ṣe tó jẹ́ pé ó máa yẹ kí ogun kan padà bọ̀ sípò ó máa yẹ kí nǹkan yàtọ̀ díẹ̀ ṣé mi rí nípa tí gómìnà ìgbàgede náà ṣe solution kálí. ọ̀rọ̀ tó ń sọ yẹn ariwo lásán ni it's campaign after election because irú ìdájọ́ báyìí àárí orílẹ̀-èdè tó yẹ pé báyá wọ́n ti dá ẹjọ́ wọn wáyé presidency but kálukú ọgbọ́dọ̀ ṣe kí ni o ọgbọ́dọ̀ pe ẹjọ́ lẹ́yìn election torí kí wọ́n bá da ọmọlẹ́yìn rẹ̀ nù káwọn rẹ̀ bá kà kò pe ẹjọ́ lòdì kí àwọn tẹ̀lé mọ́ so nídìí èyí lóbi ṣe ń takù ìjọba yẹn ọmọlẹ́yìn ẹ̀ náà ò ní lè filẹ̀ òun náà mọ̀ pé wọ́n lè yọ Tinubu fóun lọ́tàgbọ̀n gangan ni wọ́n ní lọ́kùn Tinubu nígbà yẹn ń pè ní ìdájọ́ Ọlọ́run nìkan ni ọba tó lè dá ẹjọ́ because we human being kálukú máa ṣe kí ni o máa gbìlẹ́yìn ara wọn ni kápẹ́ lọ́ọ̀yà kápẹ́ sí ẹ tó jẹ̀bi wọ́n fẹ́ jàre wọ́n gba lọ́ọ̀yà tó gbónú yóò jàre tó dẹ̀ ní ìyàn lẹ́yìn yóò jàre so gbogbo ohun tí òbí sọ yẹn campaign after election ni so èmi ìbákan àwọn sọ pé bó ṣe lọ sí kí ni o kó lọ ṣe sùúrù kó lọ sinmi fún ìgbà míì because gbogbo awuyewuye yìí tá a bá sinmi rẹ̀ tí ó bá lọ sinmi rẹ̀ wọ́n ló tún lè lọ dá nǹkan míì sílẹ̀ so mi rò pé kó lọ sinmi gbogbo de àtúntò tiẹ̀ that is my ọ̀rọ̀ tí mi lè ní ìtumọ̀ lórí ètò ààbò tiwa ọ̀rọ̀ ní Nàìjíríà àwọn náà mọ̀ pé ètò ààbò Nàìjíríà ó mẹ́hìn kó lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ because a lè sọ pé wọ́n fi nǹkan yìí wọ́n fi ń ja ìjà òṣèlú ni láàrin ara wọn láti máa fi jọ pé abẹ́ fi ba ìjọba ara wọn jẹ́ secondly ni wípé àwọn òyìnbó yìí gangan tí wọ́n bá wá sí Nàìjíríà wọn kì í mọ̀ wọn ara wọn reason is that wọ́n máa ń fẹ́ràn olóṣó kan gbé aṣẹ́wó sùn wọ́n bá lè ti gbé aṣẹ́wó sùn kó sí ẹlòtẹ́ẹ̀lì dáadáa o tẹ́pẹ́ wọ́n ti máa ń jà wọ́n lólè tẹ́pẹ́ tí wọ́n bá gbé aṣẹ́wó sùn báyìí aṣẹ́wó tó ọ̀mọ ibi tó ti jáde wá wá lọ gbé sùn lóòtẹ́ẹ̀ kó tó pé òyìnbó lọ́wẹ̀ aṣẹ́wó ti gbé owó rẹ̀ yóò ti gbé sá lọ á kí bi olè is that Boko Haram? No òun ló fi àfọwọ́fọ ara rẹ̀ tí wọ́n bá tún lọ sùn ní hòtẹ́ẹ̀lì míì gan tí ò pọ̀pùlà kán mọ̀ wọ ara wọn so àdúrà mi ni pé Nàìjíríà ò ní bàjẹ́ gbogbo tó ń lọ́ńtà yìí lọ́ba pẹ̀tù sí federal government tó ló fẹ́ fún àwọn federal workers ní 35,000 naira fún 6 months ẹ̀ẹ̀kan ní state government tó ló fẹ́ fún àwọn government workers wọn ní 35,000 fún 2 mẹ́fà ẹ̀ẹ̀kan ní because ìgbà pé èèyàn ó sì ń ṣe kí ni o kò ní ọjọ́ ọ̀la because pé owó tẹ bẹ́ẹ̀ fún wọn yìí kò tán ìṣòro wọn kò lè tán ìṣòro ọmọ Nàìjíríà pẹ̀ first subsidy tí wọ́n yọ yìí ó affect ọmọ Nàìjíríà solution ló yẹ kí wọ́n wá sí bí nǹkan ó ṣe rọrùn state kò láǹfààní láti import nítorí bá kó ń jẹ state yẹn níyà kó import rẹ̀ wọlé lórúkọ state yẹn pẹ̀lú owó tíjọba àpapọ̀ bá fún ẹ tí ìjọba àwọn state yẹn tọkàn wọn á fi balẹ̀ wọn ṣe yẹn so gbogbo tí wọ́n ń ṣe yìí gbogbo tó ń plan láti ṣe yẹn mi ì rí sí rárá mi ì rí sí kò ń ṣe kódà kò ń ṣe kan tó polite tó yẹ kí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe rárá ọ̀nà tí nǹkan òfin rọrùn fún ọmọ Nàìjíríà ló yẹ kí wọ́n wá. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun jẹ́ olórí ètò èrò aráàlú níkànnì Jígí Aráàlú fún tòní ẹ ṣe tí ẹ wọ́n bẹ̀ tí ẹ láǹfààní àti bá wa ẹ̀yin náà láǹfààní lé o láti bá wa dá sí bí àwọn èèyàn tẹ́rí lójú fọ́nrán yìí náà ti ṣe dá sí lónìí nítorí pé a lọ sí agbègbè Mọ́kọ́lá roundabout àwọn èèyàn sì sọ èrò wọn lórí àwọn kókó bíi mélòó kan tá a fàyọ tí ó ṣe ọ lórí ètò èrò aráàlú níkànnì Jígí Aráàlú fún tòní o ẹ̀wù tẹ́ bá ti wá gbádùn tòní ẹ láǹfààní ẹ àti darapọ̀ mọ́ aníkànnì yìí kẹ́yìn náà subscribe kẹ́ share kẹ́ like lóríṣiríṣi ẹ ṣe tí ẹ wà mẹ́ẹ̀ tí ẹ pẹ́ wá Olúwaṣẹ́ lórúkọ tí èmi jẹ́ o Adeoye lórúkọ bàbá tó gbé mi lọ́mọ àtúnpàdé ara wa lágbára náà láìpẹ́ ó dàbọ̀. Èrò
lóríṣiríṣi. èrò ará ìlú ni. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò ará ìlú ni. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò ará ìlú ni. èrò ará ìlú. èrò ará ìlú. èrò ará ìlú ni. èrò ará ìlú. èrò ará ìlú. èrò ará ìlú ni. ṣé wọ́n ń gbọ́ ṣọ́ńtẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ńtẹ́tì ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe kọ́ńtà ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kó káyé ojú tó kọ́ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kó káyé ojú tó lé ojú tó kọ́ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ará ìlú mi. láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. èrò ará ìlú mi. bọ́ọ̀lù bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́ o. èrò ará ìlú mi. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun jẹ́ o lórí ètò èrò aráàlú fún tòní oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo èyí tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín náà là ń dúpẹ́ wọ́n ní lẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ẹ̀ẹ́dẹ́bùṣe náà ni o ẹ ṣe tí ẹ wà mẹ́ẹ̀ tẹ̀tún jẹ́ àjọgbẹ́ o ẹ má wàá gbàgbé ìkànnì Prison 24 TV ẹ̀yin náà láǹfààní àti darapọ̀ mọ́ wa o ẹ̀yin ẹ lọ sórí Facebook ẹ lọ sórí YouTube ẹ lọ sí Instagram ẹ lọ sí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ pátápátá àti ìkànnì X ẹ láǹfààní àti wò wá ń bẹ̀ kedere gbangba o lórúkọ àwọn ìgbìmọ̀ aláṣẹ ìkànnì Prison 24 TV ní èmi Seun Adeoye náà ni mò ń dágbére lórí ètò yìí lónìí o wípé ilé ò nílé wa ọ̀nà ò nínà wa ó dàbọ̀. èrò ará ìlú la tún gbédè o ẹ̀ẹ́dùn ọkàn ará ìlú la ń pariwo ohùn tàrá ìlú fẹ́ la ń wí o ẹ̀yin tó rọkàn kí ṣàtúnṣe sí èrò ará ìlú. àtúgbẹ́ tuntun dé. èrò ará ìlú ni. bọ́ọ̀lù bá yọ lókè àkàbàrí àtúndé o. èrò ará ìlú ni. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò ará ìlú ni. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò ará ìlú ni. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò ará ìlú ni. ó tún ti yá o kájọ gbádùn
ṣe wọ́n gbọ́ òun ṣọ́ngbọ́n ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ngbọ́n ṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dáná ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dáná ní pápá ṣòun lọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe kọ́ńtà ọ̀la dára kí nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kò káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté aṣáájú ọ̀pẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kò káyé ojú tó kọ ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi. láti Prison 24 TV àtúngbẹ́ tuntun dé. èrò ara ìlú mi. bóun bá yọ lókè àkàtàrí ẹ̀gbọ́n o. èrò ara